Orúkọ mi ni Olóyè Oyètúndé Abraham Bánjọ tí mo jẹ́ Mọ̀sálà ti ìlú Ìpètùmọdù tó jẹ́ ìkan nínú olóyè àwọn ọmọ ọba lápàtún. Ẹ jọ̀ọ́ kí ni tẹ́lẹ̀ bá wa sọ nípa ọba Olóyèdé tí wọ́n ń ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà àti n tí aráàlú ń béèrè lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ ṣé rí nípa ti bàbá wa Olóyèdé tó wà ní Amẹ́ríkà, ó ti ń lọ bí ọdún 3 sí 4 tá a fi ń retí ẹ̀ títí tá ò rí. Nígbà tá a wá gbọ́ pé ní on the 26 of November ní ọdún tó kọjá tí wọ́n á sọ wípé ó ti lo ẹ̀wọ̀n lọ́hùn, kí la fẹ́ ṣe? Kò sí nǹkan tá a lè ṣe ju wípé torí ọ̀rọ̀ ìlú á wo àwọn olóyè lọ́rùn tó pọ̀ jù. Torí ìdí èyí kò sí nǹkan tá a fẹ́ ṣe ju wípé ó ti lọ tiẹ̀ náà nìyẹn. Ṣùgbọ́n àìsí ilé ẹ̀ ó wọ gbogbo ìjòyè ìlú Ìpètùmọdù lọ́rùn púpọ̀ torí orí ìsìn kan ló yẹ ká máa ṣe. Àwọn orò kan wà, àwọn ìṣẹ̀ṣe kan wà tó yẹ pé ọba ló gbọ́dọ̀ dúró síbẹ̀ kó ti wá ṣe. Mo lè fún yín ní àpẹẹrẹ ẹyọ kan péré. Wọ́n ń pe odò kan ní odò Ṣàṣà. Kò sí ẹni tó lè bọ odò Ṣàṣà yẹn ju ọba nìkan lọ torí ibi tí wọ́n máa ń dúró sí tí wọ́n máa ń bọ ọba nìkan ló gbọ́dọ̀ dúró síbẹ̀. Tó gbà tá a dẹ̀ lọ́ba ẹ wo gbogbo bí ìlú ṣe rí nípa tìyẹn ìgbésẹ̀ láti gbé ti pọ̀. Olóyè ọmọ ọba, olóyè ìlú, ìyẹn olóyè ọmọ ọba ní Apátún, àwọn olóyè ìlú ni à ń pè ní Apásí lọ́dọ̀ wa níbí. Then àwọn ọ̀dọ́ wà ńbẹ̀. Àwọn ọmọ ọba Fágbèmọ́kùn àti ọmọ ọba Aríbilé gbogbo alájọ pawọ́ papọ̀ pé kí la fẹ́ ṣe. A lè gbìyànjú. Kódà ìgbésẹ̀ la gbé pọ̀ o. Nínú ẹ̀ la ti ṣèpàdé pé kí la fẹ́ ṣe. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sọ́dọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ gbé ní àti ilé lọ. Wọ́n wá lé àwọn olóyè, àwọn ọ̀dọ́ níbi tí ń bí àwọn ọ̀dọ́ dé. Wọ́n wá lé àwọn olóyè kúrò nínú ìlú pé ká má dúró sí ààfin. A kúrò ńbẹ̀. Ìjọ́ kejì ó ní ọlọ́pàá ló pe gbogbo ọmọ ọba. Kí ló dé tẹ́ fi gbé ìgbésẹ̀ báyìí? Tẹ́ fi lé àwọn olóyè kúrò nílùú. Wọ́n dẹ̀ ṣàlàyé fún wọn pé àwọn ọmọ ọba ló ṣe o, kì í ṣe pé àwọn ọmọ kan lọ́kàn dédé wá lé wọn. Torí pé kán lè bá mọ̀ wípé kíní yìí ó ń dùn wá ní àìní ọba. Àtìgbà yẹn ti tẹsẹ̀ bọ̀. Níbẹ̀ ó ní DPO ti interview wa, ó bá wa sọ̀rọ̀. Ibẹ̀ ló ti kọ lẹ́tà sí eléyìí tó wà nífẹ̀ẹ́, area commander. Ó ránṣẹ́ sí wa, a lọ síbẹ̀. Látọ̀dọ̀ area commander wọ́n rẹ́ sí wa ní ọ̀dọ̀ commissioner of police ní Òṣogbo. A lọ síbẹ̀, gbogbo wọn la ṣàlàyé fún. In fact wọ́n tiẹ̀ tún pìtì wa gan pé ẹ̀yin Ìpètùmọdù ẹ̀ tiẹ̀ rọ́jú, ẹ̀yin Ìpètùmọdù ẹ̀ tiẹ̀ tún ní àfaradà púpọ̀ lérí àárín. So gbogbo ìgbésẹ̀ láti pé tó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n tí wọ́n jẹ́ kó ṣeé ṣe fún wa. Ta ni ó wá jẹ́ kó ṣeé ṣe fún wa? Ohun tó wá ń dùn wá jù gan-an nìyẹn. Ọ̀jọ̀gbọ́n wa kan náà tó jẹ́ Deputy Speaker of Osun State House of Assembly. A dẹ̀ ti bá sọ̀rọ̀. Nígbà tí a lọ sọ́dọ̀ commissioner of police ní the first one, bó ṣe gbọ́ báyìí dọ́kejì ẹ̀ ló pè wá o. Tó wá bá wa ṣe ìpàdé ní à ń pe hòtẹ́ẹ̀lì kan ní Akẹ́ládì hotel ní ọ̀nà Ilé-Ifẹ̀. Ibi tó wá tún wá bù àwọn níjẹ́dé ẹ tọ́jọ́ mọ́ ìlú tó yẹ pé àwọn bàbá ẹ̀ lọ fẹ́ rí o tí lè bá wọn ṣe ìpàdé nínú ìlú gangan. O tí ẹ̀ ń pè wọ́n sí outside the town. Ará ìlú wa náà ní lóòótọ́ o, but kò yẹ kó rí bẹ́ẹ̀. Ibi kíni wá ní town hall wá wà fún? O lè bá a ṣe ìpàdé ńbẹ̀. Gbogbo wa dẹ̀ wá tún wá síbẹ̀ náà. A tún jọ jókòó, a tún jọ sọ̀rọ̀. Ṣùgbọ́n tó dùn wá jù ní wípé ó wá sọ pé ìwọ àtàwọn kan lè sọ wípé kán má declare state yẹn vacant. Kò sọ díẹ̀ fún wa o. Nígbà táwa dẹ̀ máa gbọ́ lọ́dọ̀ àwọn commissioners àtàwọn kọ̀ọ̀kan, wọ́n ní wọ́n sọ wípé torí pé wàhálà ń ṣẹlẹ̀ nípètù, à ń jà nípètù. Ìjà o. Ẹ tó bá wo nǹkan tá a ṣe, ẹ̀yin pressman láti ìgbà tẹ́ ti ń káàkiri ilẹ̀ rí tí wọ́n sọ níjọ́ lẹ gbọ́ pé wọ́n jà ń bẹ̀rẹ̀. Níjọ́ lẹ gbọ́ wípé wọ́n demonstrate rí. Ìpètùmọdù ní àfaradà púpọ̀. Fún àpẹẹrẹ, ìlú kan wà lẹ́gbẹ̀ẹ́ wa. Tẹ́ bá lè ní dákọ̀ máa dárúkọ. Ìlú yẹn wà lẹ́gbẹ̀ẹ́ wa, à ń pè l'Ásìpá.
wọ́n fi tìmáì sí wa tó ṣe wípé kì í ṣe kékeré. Even wọ́n ṣe débi wípé wọ́n fẹ́ lé àwọn èèyàn kúrò ní ọjà Akínọlá tó wà nílùú Ìpètùmọ̀dù, ṣùgbọ́n àtorí ẹ̀ gbàdá, àtorí ẹ̀ gbébọn, àwọn ìjọba la pè. Ìjọba náà dẹ̀ wá pé kí ló dé ẹ mọ́ jà? Tó bá jẹ́ wípé ìlú tó máa ń jà ni, tó bá jẹ́ pé ìlú tó ní agídí ni, àwa náà ti gbébọn, kì í ṣe pé à lọ mọ́, kì í ṣe pé à lẹ́ni tó lè jà fún wa, ṣùgbọ́n àwa ẹ̀ ṣe oníjàgídíjàgan nílùú Ìpètùmọ̀dù. Ohun tó fà á nìyẹn tí àwa ìjà o. Gbogbo ọ̀rọ̀ tó sọ wípé ọmọ yẹn lè ja irọ́ o, kò sí bẹ́ẹ̀ ní àárín àtọmọba o, àtàwọn àjòyè o, àtàwọn ọ̀dọ́ ìlú o, àti gbogbo àwọn tó ń gbèlú, kò sí wàhálà láàrin wa. A kì í jà ní Ìpètùmọ̀dù. ẹ ṣe pẹ̀sẹ̀ bá a dárúkọ ilé ìkẹsà. Orúkọ mi ni Olóyè Oyètúndé Abraham Bánjọ, tí mo jẹ́ Mọ́sálà ti ìlú Ìpètùmọ̀dù.